ọ̀rọ̀ Bùsọ́lá yẹn ni wọ́n fẹ́ contribute sí. Okay, sir. Torí àwọn artist ẹgbẹ́ mi ni. So iṣẹ́ kan náà la jọ ń ṣe. So gbogbo time tẹ̀lé ń sọ pé Bùsọ́lá blow pé bóyá Báyọ̀ wá ló trend ẹ̀ ló ṣe kìíní kan ló bóyá wọn kówó fún àbí nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Torí gbogbo time yẹn we don't know what happened between bóyá bó ṣe ń bóyá sharing formula wọn bóyá lórí CD kan iye báyìí náà máa fún bóyá lórí CD kan iye báyìí náà máa fún. So tó bá ta CD because ẹ̀wọ̀n pé at times wà tẹ́ pé àwọn ìgbà míì wà tẹ́ pé orin máa blow ọjà yẹn lè máa tà torin téèyàn kọ orin yẹn máa blow but CD tí wọ́n tà tí wọ́n fi tán gbèjà torin yẹn wà nínú ẹ̀ tán tà síta ó lè máa blow ó lè máa tà tó bórin yẹn ṣe blow. So ibi tó olórin yẹn ti máa rí owó ẹ̀ níbi shows kò yẹ yín so ẹ try to get me dáadáa o ìgbà míì wà tí orin máa blow torí iṣẹ́ tí mò ń ṣe ni mo lè ti wà lẹ́nu ẹ̀ tí pẹ́ tó mo mọ̀ ń paṣẹ́ yẹn dáadáa mo lè má lè sọ ń paṣẹ́ mi o ọ̀dọ́ bá ti jẹ́ orin àti hip hop àti gospel àti fuji àti juju gbogbo genre of music pápátá ni mo lè sọ ń pa ẹ̀ torí àwa náà ti ṣe díẹ̀ ní ìdíṣẹ́ yìí so mo mọ̀ pé orin máa ń blow ńgbà míì tí CD tí wọ́n tà tí wọ́n fi gbé orin yẹn jáde lè máa tà tó bórin ṣe blow so ibi shows lolórin yẹn ti máa make owó ẹ̀ because àwọn èèyàn á fẹ́ máa gbọ́ orin yẹn lẹ́nu ẹ̀ ní party ní show ní party so wọ́n á máa wá pè ní party wọ́n á máa pè lélẹ́rẹ́ wọ́n á máa pè ní party wọ́n á máa pè lélẹ́rẹ́ ó possible kó ti make owó yẹn àbí whatever ní time gbà yẹn because sharing formula àwọn ní gospel àbáwọn ní juju ó yàtọ̀ sí táwọn ní fuji. Oh, okay sir. Ó yàtọ̀ sí báwọn ọmọ báǹdì wọn àbí àwọn management wọn bó ṣe ń ṣe owó ó yàtọ̀ sí báwọn ní fuji ṣe ń ṣe owó so ìyẹn ni mi ní lè disclose ní bíbáyìí. Torí ìyẹn àṣírí wọn nìyẹn so mi ní láti máa cast ẹ àbí àṣírí tiwa náà fi máa cast ẹ so oníkálukú mọ bó ṣe ń ṣe ọ̀rọ̀ ibi iṣẹ́. But gbogbo táìmù tí ẹlẹ́yẹlé wọn ó bá ọ lọ kiri kan ó ti yàtọ̀ sí ìsinyìí o ó ti yàtọ̀ sí ìsinyìí gan ṣe rí ìtọ́jú àwọn sọ pé àwọn tá a wà ní gbogbo táìmù gbà yẹn tá a dẹ̀ ṣe exist the sin ká dúpẹ́ fọlọ́run ni o it's not by power o kò dẹ̀ ń ṣe by pé àdúrà kan bí kọ̀ọ̀kan lèèyàn mọ̀ ṣe o grace ni o torí mo gbọ́ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ibo ló kó àwọn owó tó rí nígbà yẹn pé ṣé kò ṣe insurance ni kò ṣe retirement kíní kan pension àbí kíní kan ní no one knows pé gbígbà yìí ṣe rí sìn ó lè máa rí bẹ́ẹ̀ mọ́ lọ́la kábíyèsí èèyàn kan máa plan gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀ pé èèyàn láti plan ni kò dẹ̀ sẹ́ tó fẹ́ plan aburú lókè ó lè dọ̀la kí n má rí mi mọ́ wáyé tó máa ronú bẹ́ẹ̀ sí rẹ̀ ó lè dọ̀la kó má sógo mọ́ wáyé tó máa ronú pé kó má sógo mọ́ nǹkan tí wọn kò ní láti ṣe ni pé àdúrà pé gbogbo ìgbà tó bá ń dé kó máa báyàn lára mu so àdúrà yẹn ló wà very very important pé gbogbo ìgbà tó bá ti ń dé o kó máa báyàn lára mu kéèyàn máa wà nù gbogbo ìgbà yẹn ẹgẹ́ tí wọ́n mi because ọ̀rọ̀ Bùsọ́lá Òkè mo padà wo fídíò tó tẹ́mi ní contact lọ́wọ́ tí mo lè pè anytime any day ni because na my person láti day one láti ọ̀dọ̀ Báyọ̀wá yẹn àjọwà ọ̀dọ̀ Báyọ̀wá ni ní gbogbo táìmù yẹn tó náà kọ́ ẹlẹ́yẹlé yẹn àwọn náà kọ́ Americana sọ́dọ̀ Báyọ̀wá akọ bring boss and start up akọ maintenance sustain so record mi tó wà lọ́wọ́ Báyọ̀wá tí Báyọ̀wá gbé jáde tó jẹ́ ti Pasuma afẹ́ tó bí abi 6 ẹ̀gẹ́ tó jẹ́ 2-in-1 irú Americana náà sìn ara ẹ̀ náà ni so bring boss and start up méjì nìyẹn maintenance sustain méjì nìyẹn Fuji generation wà ń bẹ kàtẹ́ mi kọ́ mo ní Fuji generation Saheed Balogun ló ní. bọ́yẹ̀ pọ̀tẹ́kọ̀ yẹn bẹ́ẹ̀ pọ̀tẹ́kọ̀ generation Saheed Balogun ló ní ó kàn feature àwọn tàwa nù ẹ̀ èmi àti Malaika àti àwọn Hades lábúlé gbogbo ó kàn feature wa nù ẹ̀ ní Saheed Balogun gbogbo ló ní iṣẹ́ yẹn
so mi lè ka mọ́ iṣẹ́ mi so gbogbo táìmù yẹn gbogbo àjọ wà lọ́dọ̀ Báyọ̀wá ni so grace làwa ní gbogbo táìmù yẹn àti ìsìn ta tó sì bá gbà mú ta tó sì wà bẹ́ẹ̀ ká ṣá máa ṣe dáadáa mo sorry fún gan ọgbà tí mo rí fídíò yẹn pé no because kò ń ṣerú Ṣọlá Òkè pẹ̀lú èèyàn lè kọrin ẹyọ kan kọrin ẹyọ kan yẹn sọ èèyàn di gbogbo kan tí wọn fẹ́ di láyé èèyàn lè kọrin ẹyọ kan káwọn èèyàn dẹ̀ máa retí follow up because ayé ìsìn àwọn Gen Z wa yìí tó bá ti ṣe ẹ́ ní orin báyìí tó bá ti rìn wọ́n retí pé kò tó ṣe mí tó wọn tó rìn ní o wọ́n á sọ pé o ti ṣe ẹ̀kan èyí tí mo ṣe ní jẹta ẹ̀ rìn ní àwọn ẹ̀jẹ̀ ẹ má wọrí ẹ̀fẹ̀ lẹ́yìn náà kún wọ́n fẹ́ kéètò tó fẹ́ ṣe lẹ́yìn yẹn kó tún hot ju ètò ti ṣe tẹ́lẹ̀ lọ ni so báwo la yọ wá fẹ́ ṣe bí kò ṣe kéèyàn tẹra mọ́ṣẹ́ kéèyàn dẹ̀ ní gbígbàdúrà so kò ń ṣe fọ́ọ̀tù Ṣọlá Òkè o it's not a photo it's not a photo.